bá wọ ibi tá a wà láyé lónìí problem ti dáyé problem ìlú problem family problem gbogbo àgbáyé pátápátá àti báyé dé sọ̀rọ̀ pé tá a bá ti báyé dé bí àwọn tá a lò fáwọn solution wà lọ́wọ́ ọmọ tá a náà ti wà confuse ìjọba ti wà confuse nísìnyí wọ́n ń sa kíntàì nínú ilé wọn dààmú tó gbogbo àwọn tí ṣẹlẹ̀ àwọn àdìsá gbogbo rẹ̀ ń bàjẹ́ ànábì tí wàá sọ fún adé agbára àgbára nìyí pé. sàtẹ̀kùnù fìtànà. ànábì ní wàhálà ń pọ̀ wàhálà sì ti dé gbogbo olùsùnmí ti pín fíríkà aláfa pín fíríkà. ètò àpárá náà kàn sí lọ́dún ní àgbàdì yìí náà ni o ọ̀kan náà wà fún àwọn alágbàdì yìí náà ni ọ̀kan náà àwọn ọ̀dánilẹ̀ yìí tó ṣe tí ọ̀tá wà fún àlọ́run abálágbàdì sì dìde wípé aṣọ tẹ́ ìṣòro ni lọ́fíńdà ni wọ́n lọ fèsì ẹ̀ ó gba owó kan ọ̀kan náà wà fún àlọ́ sọ̀rọ̀ àwọn èèyàn ojú ọlá wọn gbọ́dọ̀ lókè gbogbo nǹkan wọn bá ìkọ́ ẹ̀ńdẹ́kẹ́ gbogbo nǹkan ó sì wọ tó owó gbéra ojú rẹ̀ lórí tẹ́lẹ̀ wọ́n wá sọ ó ní ẹ̀sọ́ sí túkú àbá àgbọ̀n bí àbá ní kí wọ́n sọ túkú lọ́dà ẹ̀fọ́ aṣọ ìjọba lọ́dúnrún yìí wọ́n bá kó aṣọ tẹ́ ìsinmi nì bí àbá jẹ́ ọ̀kan ní wa gbogbo àríyá jẹ sórí àbá lórí. sàtẹ̀kùnù fìtànà ẹ̀lẹ́kọ́ ìdùnnú ẹ̀ẹ́dẹ́rùn mi náà lẹ́kọ́ ìrìn. wọ́n sàtẹ̀kùnù ìwádìí ẹ̀rọ mo fẹ́ lórí asán àwọn ọjọ́ tí wọ́n máa ti tẹ̀ sí rí wọ́n bí àkẹ́kẹ́ pé kí ni ìbábá lónìí wọn. Káwọn gbọ́ pé ọ̀rọ̀ tó bá sọ yọ̀ ṣe wàá dà mọ́ kí ni máràjù anẹ́dẹ̀ òní máràjù kankan tó fún wa tó kọjá Al-Qur'ani gbogbo nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ láyé Al-Qur'ani la jòkó tì Al-Qur'ani nílùú yìí ni Al-Qur'ani ló jẹ wa lórí wa Al-Qur'ani ló yà dé. Al-Qur'ani wọn náà ní jẹ́ ká bá mú bá bàbá tẹ̀lé tó dá mú. Ẹ̀sìn ló bí gbogbo àwọn àgbàlagbà wọn yìí o. Báyọ̀ máa ń sọ̀rọ̀ sí ìlú àbí wọn lẹ́sìn lórí ọmọ ẹ̀sán sí ni. Ọlọ́run tó ṣe ilẹ̀ fún bàbá. Ọlọ́run tó ṣe ilẹ̀ fún bàbá. Má palẹ̀ mọ́lẹ̀ náà. Má palẹ̀ mọ́lẹ̀ náà. Ìfẹ́ ni Ọlọ́run fi hàn. Àti gbogbo ẹni tọ́lọ́run fi hàn. Àwọn tó wá jó orí àwọn bàbá ní. Àwọn tó wá jó orí àwọn bàbá níbí. Àwọn tó wá Al-Qur'ani. Ọlọ́run má palẹ̀ mọ́lẹ̀ náà. Bàbá wa ọlọ́rẹ̀ àwọn alámúnigun ọlọ́pàá adóòtì ọlọ́run ẹni ọlọ́run àwọn bàbá wa ní sáré tí wọ́n ti lọ ọlọ́yọrí sí wọn àwọn àrólé wọn àyè wọn wọ́n lọ sọ̀rọ̀ bàbá adóòtì àwọn ọlọ́run alábàríkà ọlọ́run alábàríkà rẹ̀ ti jáde ọlọ́run alábàríkà ọlọ́run Muhammad نتنا مجانا ورسلتنا ọmọ ìjọwọlé ọlọ́gàrí ilé láyọ̀ زيادة في علمك زيادة في بدن توبة قبل الموت وادفع بعد الموت نجاة حساب ياسر آمين الموت يا سامي يا سلام آمين ممكن كلها في كل المؤمنين قد إسلامية وعشرين سنة يجير كسوة مراجع وسجاد وفجاد مرايمين إمام علينا الحق حقا وشيرنا وأولادنا الباطل آمين لا قبل حي ولا إبادة ولا بدء آمين وارزقنا كلمات العباد المسلمين وإن جدنا اللهم لك الحمد أسأل الله ومن اتبعك من المؤمنين Ṣé o tàbí àti gbogbo àwọn àgbẹ̀ pẹ̀lú yín? Ọlọ́run ṣe ń gbà ọ̀rẹ́ gbogbo ti yín.